Akínyìn oní gbogbo ilé àti ní gbogbo ibi tí ẹ ti ń wò wá. Orúkọ ti tèmi ni Ìyáàfin Balikis Olórí Adéwálé. Orúkọ ti tèmi ni Ìyáàfin Barakat Adeniji aka Ebony Lọmọ lórí ètò Ayé Obìnrin. A fẹ́ bá wa sọ̀rọ̀ bí a ṣe lè ṣe ìtọ́jú àwọn ọkọ wa àti bí a ṣe lè ṣe ìtẹ́lọ́rùn wọn pẹ̀lú. Olórí, báwo la ṣe lè tọ́jú àwọn ọkọ wa gan-an àti báwo ṣe lè tẹ́ wọn lọ́rùn nílé? Ọ̀nà tí a fi lè ṣètọ́jú àwọn ọkọ wa ó pọ̀ lóríṣiríṣi, kódà a lè sọ tán lọ́jọ́ tòní. Ọ̀nà tí a fi lè ṣètọ́jú àwọn ọkọ wa pọ̀. Ṣé láti inú ilé ni ká sọ bí a ṣe máa múra nínú ilé fún àwọn ọkọ wa? Ìwọ obìnrin tí wàá rorò máa yá nínú ilé tí wàá sọ pé torí pé o wà nínú ilé ní o ṣe lè wọṣọ, ló ṣe lè wọṣọ gidi, ló ṣe lè ṣe tọ́pọ̀ ẹ bá wò tàjọ́ kí ló fẹ́ sọ? O ò ní ọ̀rọ̀ kankan ní. Èmi ti rọ́kùnrin tó sọ fún ìyàwó ẹ̀ wípé ó fẹ́ ìyàwó kejì, àwọn ẹbí bá péjọ kò pé kí ló ṣẹlẹ̀ o. Ó ní torí ìyàwó òun ò máa mú, kò kí ń ṣe irun lòun ṣe fẹ́ ìyàwó kejì lé. Òótọ́ ọ̀rọ̀ dẹ́ pọ̀ ń bẹ̀, òótọ́ ọ̀rọ̀ tó pọ̀ ń bẹ̀ ó pọ̀ jaburata. Ìwọ obìnrin tí wàá wà nínú ilé tí wàá rò máa yà tó nílé wọ bọ́mbà short àti singlet kó fi pa ọkọ ẹ sára nínú ilé, tó nílé wọ short skirt kó fi pa ọkọ ẹ sára nínú ilé, ó wá náà ọkọ ẹ wò ta. Ẹgbọ́n ní báwo lọkọ ò ṣe ní wò ta? Ìyẹn ìwọ tẹ̀kọ́ lọ́wọ́ fi ń gbọ́kọ lọ́wọ́ yìí, ṣebí tí múra ló sọ yìí. Wọ́n tọ̀ṣọ́ bá wà lórí bed, báwo ló ṣe ń kó, báwo ló ṣe ń bọ́ ọkọ ẹ ṣe dé sí lórí bed? Kí ni ṣe sí ẹ lórí bed pẹ̀lú ọkọ ẹ? Ṣé òun tẹ́ lọ́rùn lórí bed? Ṣé tó òun bá ṣe ṣó ń tẹ́ lọ́rùn? Ṣé òun fún ọkọ tó fẹ́ ṣe òun fún? Mọ́yọ́ ọkọ ẹ ní kò ṣe dọ́gì fún òun wá ní ọ̀ní. This is not time for doggy. Wọ́n mi ìráyè dọ́gì lálẹ́ gbogbo ara ló ń ro mi. Iṣẹ́ kí ló ṣe, iṣẹ́ kí ló gbà? Kí wọ́n náà fà ní fọkàn tó nílé fún nìkan tó fẹ́. Ó jẹ́ kó háǹgì tán ẹni, ó jẹ́ kó fi kọ́ ni. Èwo ló nílé ṣe ń bẹ̀ láti fi tẹ́ wọn lọ́rùn ní pípẹ́ láti nǹkan mi láti lè ṣe nǹkan tó fẹ́ ni. Àwọn obìnrin ní àní wàhálà bàbá Síkírù ti pọ̀ jàre, wàhálà bàbá Síkírà ti pọ̀. Ojoojúmọ́ ló máa béèrè fún ìbálòpọ̀. Kí lè ṣe bá ọkọ ẹni? Òun ló fẹ́. Kí lè tó ṣe ní fún ní ìbálòpọ̀ yẹn? Bó ṣe fẹ́, bó ṣe tó àti bó ṣe yẹ, bó ṣe fẹ́ sí ni, bó jẹ́ lẹ́lẹ́yìn ni, bó jẹ́ lẹ́gbẹ̀ẹ́ ni, bó jẹ́ kodò gírí mú fọ́kọ ẹni, ọkọ ẹni. Nítorí nǹkan táwọn ọmọ òde òní, àwọn ọmọ tọ́wọ́n àtàwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣoṣo tó fi ń gbọ́kọ lọ́wọ́ wa nìyẹn o. Èlé lọ fi ń gbà nígbà bá fún wọn ní 200 naira. Ọmọ àtàwọn máa ṣe gbogbo eré ló máa ṣe fún wọn. Kọ́ ẹ́ dẹ́gbẹ́ pàwọ́ tó fẹ́ ní ṣùlọ́kà táàní lè ṣe àwọn àtàjẹ́yàwó wọn lé táàní lè ṣe. Ẹ jẹ́ àmà ṣe náà wà kápẹ́bù láti ṣe àwọn wọn níyàwó wọn, àwọn wọn lọ́jọ́ làwọn wọn níyọ̀ ayé wọn. Ẹ ká fún wọn ní kòtò bẹ́ẹ̀ ká tẹ́ wọn lọ́rùn. Lórí bẹ́ẹ̀dì bójó ní ìrùkú bójó ní sùjúdù ni bójó kẹtẹ ọlọ́run ṣe rí èyí máa sọ kínní kan ọmọ ní ọmọ ló lọyàn that is no. Bàbá gangan ló mẹ́ǹtì fún tọ́lọ́mọ máa mú àgbélẹ̀, bàbá ló ní ìyókù gbogbo nǹkan ara wa bàbá wa ló ní kò ń ṣe àwọn ọmọ wa kò mẹ́tọ́ àwọn ọmọ akọ̀ǹjà lónìí bàbá ló máa lo màmá gbọ́ at last ẹ mẹ́ka àwọn ọmọ tó máa tẹ̀ máa kọ́ máa fi yẹn láìdì wa àwa lè ṣe. Àgàgà ìwọ ìyàwó tí ò mọ bẹ́ẹ̀ sè, ìyàwó tí ò mọ oúnjẹ sè, tó máa ní granda wọ́n sáré yí irọ́ o kò rí bẹ́ẹ̀ o. Ọkùnrin míì ata ọlọ́wọ́ tí wàá fọwọ́ wẹ òun ló fẹ́ràn jù kó máa jẹ. Obìnrin náà kò wọ́n ọmọ kó máa ń dùn. Wọ́n á lóun wá òun mọ bá ṣe ń fa wọn lọ́pàá. Àlọ́kọ́ ẹ lò ó kẹfí rú ẹ̀fọ́ kan jẹ́ kọ́mọ bí tára wọn kù sí. Ebony obìnrin náà ní èmi ò lè fọwọ́ fọ́ta máa ta mi lọ́wọ́. Kí lè tó lè fi ọwọ́ lọ ta fọ́kọ ẹ̀ kó lọ fún kó wá dín kó gbá epo yẹn kó funfun nẹ́nẹ́ kó wá da ta sí kó dín kó fún ọkọ ẹ ní oúnjẹ gidi jẹ ní ọbẹ̀ gidi jẹ má yẹ kó sì torí ata dídín má sì jẹ kó sì torí ọbẹ̀ kó gbọkọ lọ́wọ́ ẹ̀ o. Òun ló tẹ̀ fi ń gbọkọ lọ́wọ́ ẹlòmíì jù láyé sí níbi ká sọ pé bóyá wọ́n ní kó ọkọ ní ọ̀ní I want to eat mala and ewédú á ní wo èmi ẹlòmíì lè jẹ́ wẹ́dú o wọ́n bóyá kò jẹ nǹkan mi ṣé wàá rí mẹ́bẹ̀ lásán bẹ̀ kò dẹ̀ kó rí bẹ̀ pàtàkì kan bá ní òun fẹ́ jẹ nǹkan báyìí tó bá ní rọ torí wo ní time ìwọ ráyè time tó yóò ní mo ti lé ọkọ tó yẹ pé bó ṣe wà yìí ọkọ ẹ̀ torí oúnjẹ ló ṣe ní girlfriend níta tó bá pípé èlò how much is your money let me I will pay you wọ́n á sọ fún ẹ dáná wá fún mi màá sọ wọ́n tó bá dáná màá sọ fún ẹ mo rẹ́dí láti sọ wọ́n èèfọ́ kí ni ìwọ tó fẹ́ sílé tó yẹ pé ó gé ẹ tán iṣẹ́ kí ni ìwọ gbà nílé tí wò lè sóúnjẹ tó ní kò ṣe fóònù yẹn. Àbí wo obìnrin tí wàá sọ pé ìwọ lè fi ọwọ́ gúnyán fún ọkọ ẹ kí ló mọ ẹ tó nílé fọwọ́ gúnyán fún ọkọ ẹ torí pé pando ti gbà yé kan ó ti gbà gbòòrò jẹ ọkọ wa sọ pé ó mọ pé tẹ́sì tó wà nínú ọ̀tọ̀ọ̀tọ̀ ní ká fi ọdún ó yàtọ̀ sí téèyàn agbílẹ̀ gbé bẹ́ẹ̀ni kẹ́míkà nìyẹn kẹ́míkà tó wà nínú pando kò sí nínú ká fi ọwọ́ ká fodó gúnyán jọ nítorí Ọlọ́run
ìwọ obìnrin tí wàá máa sọ pé ṣèbí bàbá Síkírá ṣèbí omi ọbẹ̀ lásán ló fi ń jàmàlà má sọ bẹ́ẹ̀ o nǹkan tí bàbá Síkírá rí tó fi fomi ọbẹ̀ lásán jàmàlà bóyá àwọn girlfriend tí bàbá Síkírá ní níta bóyá ń ṣe ewédú fún bàbá Síkírá ewédú tó yọ ọbẹ̀ ẹ̀gúsí tó dì dáadáa bóyá ń ṣe fún bàbá Síkírá jọ nítorí ti Ọlọ́run ìwọ obìnrin tọkọ ẹni nǹkan báyìí lòun fẹ́ jẹ jọ bá mi ṣe fún má yẹ kó ti torí ọbẹ̀ má yẹ kó ti torí ohun má yẹ kó ti torí ìmúra má yẹ kó fi gbọ́kọ lọ́wọ́ wa. àti ẹ̀fẹ̀ wa afẹ́ lórí ètò ìyá máa gbé bọ́ ṣe ń kọ́ obìnrin lọ́bẹ̀ sísè wọ̀ tó dẹ̀ fún ọ̀tọ́ fi ń gba ọkọ wa lọ́wọ́ tó rà nílé kan yín bẹ́ẹ̀ ṣe máa bára yín sùn lórí bẹ́ẹ̀ kò possible a lè kọ́ yín yẹn ṣùgbọ́n tọbẹ̀ a máa gbé wá sórí ètò àmọ́ a ní sọ jù báyìí lọ lórí abala à pàdé ara wa lórí abala kejì orúkọ tèmi kò yí padà Ìyáàfin Barakat Adéníjì aka Ebony lọmọ orúkọ ti tèmi gan ò yí padà Olórí Balikis Adéwálé. ẹ má gbàgbé láti subscribe sórí Sàká tẹlifíṣàn lórí YouTube yín ó dàbọ̀.